Hey, ọmọ Yorùbá àtàtà àṣírí padà tú o. Àṣírí ti tú. Àṣé ó nídìí tí olóyè Ìbà Gani Adams ààrẹ ọ̀nà kakanfò ilẹ̀ Yorùbá tí wọn ò fi bá olóyè Adéyẹmọ Ìgbòho ṣàrẹ́ débi wípé wọ́n lè jọ fọwọ́sowọ́pọ̀ láti sọ pé wọ́n fẹ́ gba Yorùbá nation. Ẹ wá gbọ́ àṣírí ẹ̀ lónìí. Àṣírí ń bẹ lórí ètò. Ẹ wá gbọ́ àṣírí ẹni tó súnmọ́ olóyè Ìbà Gani Adams pẹ́kípẹ́kí bí iṣan ọrùn tó sì mọ̀ nípa tó mọ olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà dáadáa tí wọ́n ti jọ wà láti bẹ̀rẹ̀ wá nínú ẹgbẹ́ Oòduà People's Congress tí wọ́n ń pè ní OPC. Ó tú àṣírí tá à ń sọ yìí tẹ́yìn náà bá gbọ́ ẹ mọ̀ pé àbájọ àṣé tí ọba nídìí lóòótọ́ obìnrin kì í jẹ́ kú mólú. Ẹ máa gbọ́ gbogbo ẹ̀ lórí ètò lónìí. Ẹ dákun fídíò evidence ẹ wà èyí tẹ́ ẹ máa gbọ́ láìpẹ́ tí ìní gbé yín tí ìní jẹ́ kó pẹ́ rárá. Àmọ́ mo fẹ́ kẹ́ ẹ bá mi farabalẹ̀, ẹ bá mi share ẹ bá mi like ẹ subscribe sí channel yìí, ẹ comment ẹ jẹ́ kó wọ̀ gbòòrò ayé lọ. Ẹ wá gbọ́ nǹkan tí arákùnrin yìí sọ. Ó tún pẹpẹ ọ̀rọ̀, ó sọ̀rọ̀, ó yọkọ̀ mọ́ òkun ẹ̀. Ó sọ débi wípé kò sọ́gbọ́n tá a fẹ́ dá sí àwọn èèyàn yìí wọn ò lè bára wọn rẹ́. Pàápàá ààrẹ ọ̀nà kakanfò kò lè gba ti bá dámì olóyè Adéyẹmọ Ìgbòho Òòṣà débi pé yóò gba ti Professor Banji Akíntóyè tó jẹ́ bàbá gbogbo Yorùbá tó jà fún Yorùbá nation. Kàkà kí bàbá yìí kó fi fọwọ́sowọ́pọ̀ yóò yà máa dúró lẹ́yìn ni. Ìdí àkọ́kọ́ ni wípé ọ̀rọ̀ wọn tí wọ́n sọ níjọ́sí ni wọ́n ti kó jẹ, ìyẹn ààrẹ ọ̀nà kakanfò. Ẹ wo bí ẹ máa gbọ́, a máa rí ẹ̀kọ́ kọ́ lónìí tí ó fi jẹ́ ká mọ̀ wípé gẹ́gẹ́ bí olórin ni wípé talẹ́ ni kí n tẹ̀lé o, talẹ́ ni ká fọ̀rọ̀ lọ, ta ni ká tẹ̀lé, ta ni ká jọ fọ̀rọ̀ lọ. Mi ò fẹ́ gbà yín lásìkò, ẹ jẹ́ n sáré gbé yín débẹ̀ náà kí gbogbo wa lè jọ parapọ̀ kájọ wo bó ṣe ń lọ gangan, ká wá ṣe analysis ẹ̀ lẹ́yìn gbogbo ọ̀rọ̀. Ẹ wò ẹ gbọ́. pé nǹkan ti bàjẹ́ jìnnà lẹ́yìn kó ní kálukú ṣe ní OPC lèmi tún ti kọ́. ṣùgbọ́n bàtà kọ́kọ́ jẹ́ OPC tá a pé wọ́n fọ́ọ̀mù OPC. ayé sọ fún wa yẹn Ìbà Gani Adams pé anybody tó bá pèrè ní ọmọ Yorùbá tó dẹ̀ fẹ́ ṣe OPC kò tó bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ ṣe kí ni ò gbọ́dọ̀ ṣòṣèlú. ẹ tún wí wọ́n sọ pé a gbọ́dọ̀ ṣòṣèlú. Yorùbá kí ni ọ̀rọ̀ Yorùbá lè ṣe. ṣe rí àwọn ọmọ Yorùbá lè bá sùn títọ́ o pé nǹkan ti bàjẹ́ jìnnà lẹ́yìn kó ní kálukú ṣe kí ni kó sọ jẹ́ ara bá mi ti yé kó sùn kí kó lè ṣe kí ni kó lo brain ẹ̀ tí bá mi ti yé yín olóòtú nǹkan ti bàjẹ́ jìnnà àwọn pípìn tí wọ́n ra tán wọ́n dẹ̀ ti ṣe kí ni wọ́n trand wa ẹ̀gbọ́n olóòtú oníkálukú la múra ní àsìkò ti tó ó bẹ ọmọ Yorùbá ẹjọ táwọn bára wa jẹ ẹjọ ẹ jẹ́ ká parí ẹ o kò gbọ́dọ̀ síjà láàrin wa kóníkálukú ká parí ẹ ká sẹ́kàn bí kébìlì kóníkálukú ṣe kí ni kó sọ́ọ̀jì ṣé wàá mi ti yé yín nǹkan ti dé o ẹ wo gbogbo olùkàkiri tẹ ká lọ sí gbogbo Ọ̀yọ́ state nǹkan bẹ́ẹ̀ lògùn state wọ́n yín jí wọn gbé lọ́lọ́ pa wọn wọ́n gbowó lọ́rọ́ gbára ń sọ wọ́n ṣe tán lílé òjì wa sọ pé ìjà wà ó mi lè parọ́ fún yín tó bá yín tán tó bá wẹ̀ tó bá gáì tó bá dẹ̀ gáì ìdìwọ́ ló kù lẹ́nu ẹ̀ o ogun ti dé bòde o ẹ̀yin ọmọ Yorùbá ẹ ronú o kẹ lọ sọ jí ẹ̀mí yín kí ló bá mi ti yé yín ẹ ṣe olóòtú ṣẹ́rí lè ó wà fún safe guide ni o safe guide ni ọmọ kékeré sì lélẹ̀ àwọn àgbàlagbà ń bẹ nílé o ọmọ òkúkú ń bẹ nílé ọmọ Yorùbá ó tètè sọ jí kí wàá mi ti yé eléyìí wà fún safe guide ni kò sẹ́yìn kan tó lè gba ẹnìkan àbí ká ṣe kí ni ká gbára wa sílẹ̀ kó ní ká kú sọ jí kí wàá mi ti yé yín àwọn òun ṣọmọ olè àwọn ṣọmọ ajínigbé ṣùgbọ́n àwa wà fún jagunjagun lẹ Yorùbá pé kí ọmọ jẹ Yorùbá kí ó bá mi ti yé yín nǹkan tó wà fún nìyẹn. ọ̀dà ẹ kú òní pa yín bàbá. àṣẹ o. ṣe àrí bó ṣe wà yẹn èmi ò kí ń ṣe mi ò bẹ́ẹ̀ ní kankan lọ ẹni tí mo bá lọ òun ní ṣe Sunday Igboho Òòṣà àti ọmọ àlùbáríkà Ìgbòho Òòṣà àlùbáríkà nìyẹn bàbá. àwọn náà bá lọ àwọn ọba dúpọ̀ onídìrí lọ àwọn òjìrí o yóò bá mi ti yé yín àbẹ́nibọ̀dì lọ ṣùgbọ́n ẹnìkan ṣoṣo tó jẹ́ àlùbáríkà olú ọmọ tí ó bá mi ti yé yín bẹ́ẹ̀ sà
òun ló lú ọmọ táwa dẹ̀ mọ̀ òun gangan iná lànà bíi tiwa Ìgbòho ṣà akíkanjú ọmọ àlùbáríkà owó ọmọ lágìtù ẹni táwọn bá lọ nìyẹn àbẹ́ anybody ṣe bí wàá mi ti yé yín ibi tí bàbá bá ti ní ká lọ òun là ń tẹ̀lé torí pé bó ṣe wà ní ìsìn òun gangan lànà bíi gba tiwa òun lólùgbàlà gba tiwa wọ́n dárúkọ Jésù èmi ò bá Jésù láyé o wọ́n dárúkọ ànábì èmi ò bá nábì láyé wọ́n mo bá Ìgbòho àlùbáríkà dẹ̀ ni òun lè jẹ́ kí a jẹ wá kálukú ń rìn ó yan fanda ìgbà tí Ìgbòho ìgbà yẹn rọ̀ wá lọ́rùn bàbá àlùbáríkà ni o ẹjọ kọ́lọ́ jẹ́ kí ayọ̀ yóò lè tètè wá lọ́wọ́ kí Yorùbá yìí kí kó gbà rẹ̀ là tí Yorùbá mi ti yí sà láwọn àfún ni. kí Yorùbá gbà rẹ̀ là. kí Yorùbá gbà rẹ̀ là ní olóòtú bó ṣe wà yẹn àwọn pípín yẹn ti múra wa tán wọ́n ti múra wa tán kí Yorùbá mi ti àwọn Fúlàní wọ́n fẹ́ gba gbogbo ilẹ̀ wa wọ́n ti múra tán báyìí o wọ́n ti dira tán ẹ̀yin àwùjọ bá máa wọlé lọ́lọ́ ẹ wo àwọn mọ́tò tí wọ́n lòdù wọ́ṣọ tí wọ́n lòdù wọ Níjẹ̀ ṣé ń gbọ́ wọ́n lọ sí Nàìjíríà ẹni sùúrù náà ṣé Fúlàní tó ń bọ̀ aṣáwùsá ló fẹ́ lọ bá ní àbí Fúlàní ẹgbẹ́ ló fẹ́ lọ bá ẹ mọ̀ ká Yorùbá ló yẹ ká sọ yìí Yorùbá ẹjọ́ omi lè parọ́ fún yín tó o bá múra dáadáa ìyàwó ẹ máa di àwọn Fúlàní ni o máa gun ìyàwó ẹ lẹ́nu gan ẹṣin bẹ́ẹ̀ kò lè di sọ́ọ̀jì. ọ̀dà bàbá. ṣe rí ìjà wọn yẹn mo fẹ́ fẹ́ nígbàgbọ́ pé àlùbáríkà làwọn méjèèjì ṣe wáyé ọmọ Oòduà lèmi o ṣé wàá mi ti ní OPC lèmi tó ti kọ́ ṣùgbọ́n gbàtà kọ́kọ́ jẹ́ OPC tá a gbé wọn fọ́ọ̀mù OPC aláyé sọ fún wa yẹn Ìbà Gani Adams pé anybody tó bá pèrè ní ọmọ Yorùbá tó dẹ̀ fẹ́ ṣe OPC kò tó bẹ́ẹ̀ ò gbọ́dọ̀ ṣe kí ni ò gbọ́dọ̀ ṣòṣèlú. ẹ tún wí. wọ́n sọ pé a gbọ́dọ̀ ṣòṣèlú ọ̀rọ̀ tí wọ́n fẹ́ pẹ̀lú ìbúra wọn là gbọ́dọ̀ ṣòṣèlú olóòtú. ta ló sọ bẹ́ẹ̀. Ìbà Gani Adams. ok. nípa anybody kó má ṣòṣèlú pẹ̀lú èpè oníkálukú pẹ̀lú kúrẹ́ gbéwó sílẹ̀ gbéwó sílẹ̀ oníkálukú fúra ìlépè. ìwà mi ti yé yín tó wá jẹ́ pé lásìkò yìí sí náà bàbá ṣe wá ṣetán bá ọ̀njọ́ owó òṣèlú ẹnìkan ń jẹ ẹnìkan ò jẹ́ ẹ̀mọ́ pé wọ́n dánwọ́ lóró nìyẹn. ẹ tó ń ṣe tí wàá ní ẹjẹ́ ká tẹ̀lé o tí wàá mi ti yé yé mi ò ọdún bẹ́ẹ̀ mi ṣe wà ní sọ́kùn mi tẹ̀lé Ìbà Gani Adams ṣùgbọ́n Ìgbòho ṣàlẹ̀ mi ń tẹ̀lé. àwọn ìjọba lọ gbówó fáláyé aláìsọ pé gbówó ìjọba kí yan Yorùbá kó nísìnyí kí Yorùbá dá dúró ohun táwọn nídìí nìyẹn ṣùgbọ́n nísìnyí Ìbà Gani Adams ló kàn yẹn àbọ̀ ní bàbá olùwà ṣe bísínẹ́sì ni àlàyé ṣe bísínẹ́sì ni. àlàyé ṣe bísínẹ́sì ni. ẹ máa wo nísìnyí gbogbo ọ̀pọ̀lọpọ̀ inú àwọn pípẹ́ sáwọn ọgbẹ́ máa rí àlàyé máa náwó kó máa náwó bí ọmọ yankí. kí wàá ti yẹn sá wọn náwó bí ọmọ yankí ni. bí ẹ̀rẹ́ Yorùbá rẹ̀ ṣe rí yẹn mi nítàn yín tá a bá fẹ́ gbára wa lẹ̀ ẹjọ́ ẹ jẹ́ ká tẹ̀lé gbogbo ó gbé fún àbáyé àlùbáríkà nọ́mbà 1 ó ṣáni ọmọ alájìtú bó ṣe jẹ́ nìyẹn ọmọ alájìtú àlùbáríkà ni bàbá. ọ̀gá o. mi yà gùn kò lẹ̀ ní gungun yà. àṣẹ o. ẹ̀rí èmi kan lè dárúkọ àdúgbò mi ṣùgbọ́n mi lè dárúkọ àdúgbò mi fún yín ìwà mi ti Ogun State làwà ìwà mi ti yé ṣùgbọ́n bí tí àlàyé ti ṣiṣẹ́ dáadáa Ọ̀yọ́ State bí bàbá mi especially ìlú Ìbàràpá ní gangan àbí kí náà ń pè yẹn bàbá ń ṣiṣẹ́ ó ṣiṣẹ́ gan-an ní gangan àbí kí náà ń pè bẹ́ẹ̀ yẹn bàbá ṣiṣẹ́ gan-an tí ò bá mi ti ẹ lọ wo bẹ́ẹ̀ wọ́n ṣe wà ní sìn wọ́n ń dákú nọ́mà wọ́n ń ṣe wo nǹkan wọ́n ń ṣe nọ́mà mi lè parọ́ fún àlùbáríkà ní bàbá yẹn ó ṣiṣẹ́ ní gbogbo bẹ́ẹ̀ yẹn ẹ tún lọ títí ẹ tún wá sọ́dọ̀ wá nígbà yìí náà ní Yewa side Ìgbòho ṣiṣẹ́ gan-an ọ̀la ní gbogbo à ń jẹ ẹjọ́ kò ń ṣe pé ní ilẹ̀ àmì Ọ̀yọ́ State nìkan kò ní pé bẹ́ẹ̀ iná ní bàbá ń ṣiṣẹ́ bẹ́ẹ̀ ló ń ṣiṣẹ́ káàkiri Ogun State káàkiri gbogbo ilẹ̀ káàró jíire bàbá àlùbáríkà ní bàbá yẹn ẹ jẹ́ ká gbàgbé ní tọ́lọ́ ń gbà fún àsìkò tí ẹ lélẹ́yìí o. kí lẹ lè sọ fún àwọn lọ́balọ́ba ilẹ̀ Yorùbá lákòótán. Ọlọ́run ṣe o ṣẹ́rí bàbá nígbà kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní àwọn abúyá anybody mi tíjú ẹnìkan lẹ́nìkan ló yà wò lè máa yí kí n máa gbé náà ojú rẹ̀ ṣùgbọ́n nísìnyí mò ń bẹ àwọn lọ́balọ́ba wa mò ń bá àwọn lọ́balọ́ba wa téèyàn bá lọ́mọ burúkú nílé àwọn burúkú ta oníríyàn sákẹ́ ló bá mi ti yé yín ẹ wo bó ṣe wà yẹn tí ṣe Sunday Igboho bá wà tí ò bá sí pẹ̀lú wa ìyá máa jẹ ọmọ Yorùbá lásán ni ìyá máa jẹ́ èèyàn dánú ní ṣùgbọ́n mo bẹ̀ yín lọ́balọ́ba ẹ jẹ́ ká jọ gbárùkù ti ìrìn àjò yìí ẹ jọ bí ní parọ́kù tí Fúlàní bá gba àdúgbò tó bá gbalé tó bá gboko mọ́ yín lọ́wọ́ tán yín náà mọ̀ pé jẹ́ nǹkan kan ewé ló ń bẹ lórí ṣùlá ń bọ̀wọ̀ kankan bẹ́ẹ̀ni bàbá tí ò wá sí ewé lórí ṣù máa fa kankan já dànù ìtì tá máa fi fọ abọ́ fọkòkò ṣùgbọ́n ẹ̀yin lọ́balọ́ba mo bẹ̀ yín especially Aláàfin gbogbo Ọọ̀ni of Ifẹ̀ gbogbo ẹ̀yin lọ́balọ́ba alákọ̀ọ́fẹ́ bá láàrin Àwùjalẹ̀ gbogbo ní mo bẹ ọgbórúkọ lọ́rùn bẹ́ẹ̀ ẹ jẹ́ ká sọ jí ẹ jẹ́ ká tẹ̀lé ọmọ wa àyín lẹ́bí tó bá ṣe èyí tẹ́lẹ̀tẹ́lẹ̀ ẹjọ́ mo fẹ́ kẹ ẹ jẹ́ ká jọ fi gbó tòlótó ẹ̀jẹ̀bù rẹ̀ sì ṣàwọ́ olùgbẹ̀bẹ̀ ẹjọ́ ẹ̀jẹ̀bù rẹ̀ táwọn ọmọ wa máa padà bọ́ sínú wàhálà yìí kò yẹ kẹ́ yóò tà wá
àwọn bàbá wa àtijọ́ wọn ti tà wá tẹ́lẹ̀ ìyá ẹ̀ là ń jẹ́ lọ yìí ẹ má tà wá fún wọn fún ṣẹ́rí ibà ń ṣètò bó ṣe máa ń ṣẹlẹ̀ o bí wàá bí ti yóò ti ṣẹlẹ̀ látàrí àwọn bàbá ó lọ ọ̀nà tí ń ṣe bẹ́ẹ̀ wọ́n sọ pé bóyá àwọn ṣètò gbàdọ́dẹ́ ń ṣètò lélẹ̀ kí ló ń padà ń ya ẹ jẹ́ kí n ṣàṣírí kan fún àwọn pípù yẹn gbọ́n jù wá lọ ẹ̀yẹ sọ máa ké sí àwọn pípù yẹn gbọ́n jù wá lọ ọmọ nǹkan tó ń ṣe o. ní àwọn Fúlàní ọmọ nǹkan tó ń ṣe bàbá tẹ́ báyìí tán lẹ́nu àgbà ti sàn ẹ má bínú ẹ jẹ́ ká jọ sàn agreement láàrin ara wa nǹkan kan náà ni wá ọmọ ìyá ni wá ọmọ bàbá ni à ń parọ́ fúnra wa ni à ń tanra wa jẹ ni ẹ̀wọ̀ ọwọ́ ń dọ́wọ́ lóru ìwọ tó bá ń jẹ níbi kan ìwọ náà ló sọ fún báwọn sàn ló sàn agreement pẹ̀lú Fúlàní ó ń tanra ẹ jẹ ìran Yorùbá ó tún fẹ́ padà sóko ẹrú nìyẹn agbára lè gbà sọ́dọ̀rọ̀ bàbá Tinubu iná lè mi bẹ̀rù fún pé kọ́ ló ń ṣe ọ̀rọ̀ ẹlẹ́lẹ́mì bíbú kẹ́mi ẹ̀dẹ̀ máa gún onígun ìyá kó sì kọ́ ló ń fẹ́ bí Yorùbá sí lọ́kàn kí bàbá yẹn kú rántí wá kí ìyá máa jọmọ Yorùbá padà sàn tí ó bá ti bàbá yẹn rántí wá kọ́ ló ń yọ jáde nínú àánú ẹ̀ kó fi ẹ̀mí wa ẹ̀mí ìṣọ̀kan wa kó fi sí lọ́kàn ẹ̀mí ìrántí kó fi sí lọ́kàn kọ́mọ Yorùbá yóò ṣerú kí ayé jẹ́ ọmọ Yorùbá tí ó bá ti ń sà àdúrà tí mi gbà fún bàbá yẹn nìyẹn o àdúrà tí mo gbà fún bàbá yẹn nìyẹn o ẹ ti gbọ́ dákìlù kó dájú ò dáná àwọn olórí burúkú lè yan bá tó ni àwọn ọ̀ràn kíran náà bá tó àwọn tó dá wa láàmú náà nìyẹn ìran Fúlàní ló dá wa láàmú torí àwọn sọ pé káwọn bá wa sọ jì kí ìyàwó má di ìyàwó Fúlàní gbà tó bá padà yà ẹ má bìbí eléègbé lọ́wọ́ àbí já ìfún ẹlòmíràn á dẹ̀ gba ìyàwó ẹ̀ ó tán nìyẹn bí wàá mi ti ibo yìí jẹ́ nìyẹn. tó ọ̀rọ̀ lẹ ti gbọ́ yìí ẹ ráyé àbẹ́ ẹ̀ tí ì gbọ́ bó ṣe lọ a ní rí jù báyìí lọ lórí ètò fún ti àsìkò yìí a kú ìsinmi òpin ọ̀sẹ̀ ó dàbọ̀.